onílé owó àgbọ̀n ọ̀gbẹ́ alùgbùlùgbù ọ̀sà ìbáṣe bí òkun kò jẹ́ àrímúmí ẹ wá wo omi lẹ́ngbẹ́ ní ilé alájogun. ojúbánirẹ́ mo tún dé lọ́jọ́ tòní o, ojúbánirẹ́ ò dénú bẹ́ẹ̀ ni aṣẹ̀yìndé ní owó pọ̀ ṣàṣẹ̀yàn ní fẹ́ni lẹ́yìn bá ò bá sí nílé ojúbánirẹ́ èmi àmọ́ pé tajá tẹran ní fẹ́ni lójú ẹni òpó ń bá fẹ̀yìntì ó ti mẹ́gùn ṣẹ̀dẹ́ ẹni a ní ó fẹ́ni lójú ata ló fi ẹnu ẹni a ní ó kíni lẹ́yìn ló fẹ̀gùn ọwọ́ ẹni àbáfọ̀rọ̀ lọ kìkìdá aláròkiri ni wọ́n ṣe gbogbo tó níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáńláyé a kí ń pé ẹ kú ilé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Èyíládùn ó lárinrin orúkọ mi ò tí ì yí padà Ọlárìnwájú ni mò ń jẹ́ Ọlárìnwájú Adéwùsì Àdìsá Òpó baálẹ̀ tọ̀rọ̀ awéwé àgbà tí ro dídùn fáráyé gbọ́ olú ọmọ tí fẹnulu kéńké roro afẹnulu gẹ̀rẹ̀dẹ̀ bíi málùmọ́ irúnmọ̀lẹ̀dẹ̀ mú tún balẹ̀ sí dúníyàn. ojúbánirẹ́ ọ̀rẹ́ òde nu. ọ̀dà ń lórí rú. àṣẹyìndé ní ọwọ́ pọ̀. ọbọ. ṣàṣeyẹn níbù ní lẹ́yìn bá àbá sí ilé tajà tẹrẹ nífẹ̀ẹ́ ní lójú ẹni. bẹ́ẹ̀ni báyìí ti rí ẹni àná kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ẹni àná fẹ́ ní lójú ẹbí àtà ló fi sẹ́nu. àtàní. ọ̀dà mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé lóko lódò gbogbo yín pátápátá lèmi kí wọn ò lólódì kẹ̀kẹ́ ọmọ bá Adénìkẹ́ Adéọlá lèmi ń jẹ́ ìràwọ̀ ní mi ọmọ àfòjẹsẹ̀ ẹ̀yọ ọmọ Adéọlá ọba tí fọbàjà mọ̀rí ògbó ọba àlùràwọ̀. gbèrè. àwa lọmọ tẹ̀tẹ̀ ní gẹ́ọ̀jà ara wọ agbá tí orí tẹ̀tẹ̀ ra wọ kọ́ máa lọ rẹ ìjọ́jí igi ni mọ́ torí pé omi olómi ń bàbá tí wàá fi ṣàpèjì ara ràwọ̀ ní mi àpẹkẹ́ ògbómọ orí bàbá mi tó máa lọ. ọkà ìláyé ìràwọ̀ ó gbé ọ omi olómi lẹ́yìn fi ṣàpèjì ara òótọ́ sì ni gbogbo obìnrin omi olómi wọ́n fi ṣàpèjì ara àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó Èyíládùn náà lè tó sì ti balẹ̀ náà nìyẹn ẹ tẹ̀lé wa ká lọ ẹja lọ rèé wo àyànfẹ́ òṣèré wa tá a mú wá lọ́jọ́ tòní lókè lọ́hùn òun rèé. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin olólùfẹ́ mi gbogbo orúkọ mi ni Kudirat Odukanmi tí gbogbo ayé mọ̀ sí Iyabo Oko tàbí àpótí ajé tàbí sisi màmá ìlú Ìwó la gbé bí mi mo bẹ̀rẹ̀ primary school mi ní Òkèọlá primary school ní ìlú Ìwó bí mo ṣe jáde primary school ni bàbá mi ti gbé mi lọ sí Port Harcourt ibẹ̀ ni mo ti ka secondary school ìlú yìí náà ni mo wà tí mo rí tí àwọn eléré orí ìtàgé bíi Oyin Adéjọbí àwọn Kọ́lá Ògúnmọ́lá tí wọ́n máa ń gbé eré orí ìtàgé wá síbẹ̀ láti wá ṣe níbi ká lọ wòran ló ti mú èmi náà ní ìfẹ́ sí iṣẹ́ eré orí ìtàgé àwọn tí mo rí nígbà náà tó jẹ́ kíṣẹ́ náà wù mí ni bíi àwọn bíi ìyá Péjú Ògúnmọ́lá ìyá Òṣogbo àti ìyá Àwẹ̀rò àwọn tó jẹ́ kíṣẹ́ náà wù mí gbà náà nìyẹn bẹ́ẹ̀mi náà ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn mo kúrò ní ìlú Port Harcourt mo lọ bá wọn ní Òṣogbo ìgbà tí mo débẹ̀ wọ́n ní kí ló dé tí mo fi wá bá wọn pé mo kéré sí ẹni tó lè máa bá wọn ṣiṣẹ́ pọ̀ pé ẹni tó ti dàgbà ni àwọn ń fẹ́ pé torí tí wọ́n bá gba àwọn ọmọ mi ń gbà mí ó máa ń di wàhálà tí àwọn òbí wọn á máa mú ọlọ́pàá wá mú wọn èmi wá sọ fún wọn pé kò sí wàhálà mo ní kàn fọkàn balẹ̀ mo láwọn òbí mi ò kì í ṣe àwọn òbí oníjọ̀gbọ̀n wọ́n wá sọ fún mi pé kí n ṣáà wá èèyàn kan wá tó máa jẹ́ gẹ́gẹ́ bí onídùúró tó fi jẹ́ pé tí wàhálà bá tiẹ̀ máa ṣẹlẹ̀ kò ní burú púpọ̀ jù mo ṣáà torí wípé ṣe ìwú mi ìyá mi ò dẹ̀ fọwọ́ sí bàbá mi náà ò fọwọ́ sí bàbá mi fẹ́ kí n kàwé gan-an mo ṣáà parọ́ ṣá mo lọ mú bàbá kan tó jẹ́ bí ẹ̀gbọ́n màmá mi mo mú lọ síbẹ̀ so bàbá yẹn ló bá mi bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi gbà mí ní ọdún náà tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé ní pẹrẹu bàbá mi ò tilẹ̀ tí mọ̀ pé Òṣogbo gan ni mo wá wọ́n ń wá mi ni pé ibo ni ọmọdé yìí lè lọ torí mo ti kọ́kọ́ sọ létí wọn pé mo fẹ́ máa ṣe eré orí ìtàgé tí bàbá mi sọ wípé rárá àwọn ò lè gbà pé torí iṣẹ́ yẹn iṣẹ́ alágbe ni àwọn òde yìí tí ìrèyàn kankan tó ṣe tó fi ní láárí bàbá mi dẹ̀ jẹ́ ẹni tó lè dí alágídí ni wọ́n torí iṣẹ́ ológun ni wọ́n ń ṣe ìdí nìyí tí mi fi sọ nǹkan kan fẹ́ nìkan kan mọ́ tí mo fi gbéra tí mo fi gba Òṣogbo lọ àwọn tá a jọ jẹ́ irọ̀
mi ò rí ọ̀pọ̀lọpọ̀ mọ́ nínú wọn o mi ò rọ́pọ̀lọpọ̀ mọ́ nínú wọn rárá ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tí mo lè dárúkọ òun ni ìyàwó rẹ̀ Èyíwùmí lọ́dún náà ìyẹn ni Níkẹ́ Èyíwùmí àwọn tá a jọ jẹ́ irọ́ nìyẹn nígbà náà nígbà tí máa kọ́kọ́ darapọ̀ mọ́ ọ̀gá òṣèré orí ìtàgé Oyin Adéjọbí ni mo kọ́kọ́ lọ bá ó kọ̀ láti gbà mí mo ṣe gbéra nìyẹn mo wá sí ìgboro Ìbàdàn níbi tí Chief Lérè Pàímọ́ Ẹ̀dà Onílé Ọlá tó fi ṣe bùdó mo wá síbẹ̀ mo sọ fún wọn wípé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí àwọn náà sọ nǹkan kan náà wípé mo kéré láti ṣe pé ta ni alátìlẹyìn mi tí mo fi fẹ́ ṣe then ìwé mélòó ni mo kà bàbá yẹn náà ní òun nífẹ̀ẹ́ sí wípé kọ́mọ ó kàwé gan pé pàápàá òun tí mò ń bá sọ̀rọ̀ yìí òun ka ìwé ló fi jẹ́ kí iṣẹ́ ìdẹ̀rùn fún òun láti ṣe wọ́n á sọ fún bàbá lọ́dún náà pé àwọn kan wà ní Òṣogbo tí mo rí tí wọ́n kàwé rárá tí wọ́n ń ṣe iṣẹ́ yìí bàbá wa ní kémi má ṣe tèmi bẹ́ẹ̀ pé wọ́n láti kàwé kó tó di wípé mo lè karabọṣẹ́ yìí pátápátá ṣùgbọ́n nígbà tí wàhálà mi pọ̀jù tí mo bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú táwọn náà dẹ̀ rí wípé tí àwọn bá kọ̀ láti gbà mí mo tún ṣetán àti lọ síbòmíì bàbá wa gbà mí sọ́dọ̀ mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀gá mi Lérè Pàímọ́ Ẹ̀dà Onílé Ọlá nígbà náà eré tó wà lọ́wọ́ bàbá tí bàbá ń gbé káàkiri ní Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ mo wà ń bẹ̀ a ṣe ní tẹlifíṣọ̀n program ní ibi tó di NTA ń sìn bí WNBS náà ti ń pè ń gbà yẹn mi ò fi gbogbo ara rántí dáadáa mọ́ ṣùgbọ́n mo ṣáà mọ̀ wípé àwọn náà wá máa ń rìkọ́dù wá ń gbà yẹn à ń ṣeré orí ìtàgé fún wọn nígbà náà wọ́n dẹ̀ máa ń fi hàn fún gbogbo aráyé rí wọn ò fọwọ́ sí rárá torí wípé ńgbà tán wá mi tán rí mi wọ́n bẹ̀rẹ̀ sí ní wádìí káàkiri àbúrò bàbá mi kan wà ńgbà náà tóun náà ń ṣe eré orí ìtàgé wọ́n ń pe bàbá yẹn ní Ayox Àríṣekọ́lá ọmọ Ìwó lòun náà tí a bá jọ travel tá a bá gbére orí ìtàgé lọ torí oríṣiríṣi ìlú la máa ń lọ a máa ń pàdé bàbá yìí náà bàbá yìí dẹ̀ dá mi mọ̀ bàbá yìí ló wá máa ń sọ fún mi pé bàbá mi ń wá mi o pé àìmọye ìgbà ni bàbá mi máa ń wá sí ọ̀dọ̀ àwọn pé táwọn bá ti rí mi káwọn mú mi wá so bàbá yìí ló wá lọ sọ fún bàbá mi torí mo kọ̀ láti tẹ̀lé bàbá yẹn ló wá lọ sọ fún bàbá mi pé tó àwọn rí ọmọ yín o Ìbàdàn ló wà o lọ́dọ̀ Lérè Pàímọ́ bí bàbá mi ṣàṣe gbéra nìyẹn wọ́n wá àwọn pẹ̀lú ọ̀gá Lérè Pàímọ́ dìjọ sọ̀rọ̀ bàbá mi mú mi lọ pé dandan mo gbọ́dọ̀ lọ bẹ̀rẹ̀ skul padà gbà tó tún yá tó tún máa tó bóyá bí oṣù mẹ́ta kan torí ọkàn mi ṣáà wà ní inú iṣẹ́ yìí ni mi ì mọ bó ṣe jẹ́ tí mo bá ń sùn báyìí màá máa lálàá ríra mi pé mò ń ṣiṣẹ́ yìí mo tún sá padà wá bàbá mi tún wá mú mi nígbà tí mo tún wá sọ fún bàbá mi dẹ̀ nífẹ̀ẹ́ mi gan-an mo tún wá sọ fún bàbá mi pé wíwá mú mi tẹ́ ẹ tún wá mú mi yìí màá tún sá mi ì dẹ̀ ní sá lọ síbi tẹ́ ẹ mọ̀ mọ́ ni bàbá mi wá kúkú fẹ́ kàn fi mí sílẹ̀ pé kí n máa ṣe wọ́n wá bẹ ọ̀gá Lérè Pàímọ́ pé kí ọ̀gá Lérè Pàímọ́ jẹ́ kí n tẹ̀síwájú nípa ìwé kíkà so inú ọ̀gá Lérè Pàímọ́ náà dùn àwọn náà gbà mí láàyè àsìkò tí ò bá ti sí iṣẹ́ wọ́n á jẹ́ kí n lọ sí skul àsìkò tíṣẹ́ bá ti wà a máa lọ sí ibi iṣẹ́ pàápàá tá a bá di àsìkò holiday mo máa ń free dáadáa títí tọ́lọ́ ṣáà fi ṣe tí mo ṣáà fi ka díẹ̀ a lè fi rúwérù láéláé nígbà náà ìwúrí wà níbi iṣẹ́ eré orí ìtàgé ju ìsìn lọ nígbà náà kò tí ì sí home video a máa ń gbé káàkiri nílùú sílùú ni tá a bá dẹ̀ ti gbé délùú kan a ti máa ń lẹ pósítà sílẹ̀ bóyá ó kù bí ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì láti máa lẹ pósítà tá a bá dẹ̀ ti débẹ̀ gbogbo àwọn aráàlú wọn á dìde wọn á wá sí hall bíi tá a bá dé sí wọn á sanwó a máa já tíkẹ́ẹ̀tì fún wọn wọn á wọlé a máa ń wá inú wa máa ń dùn gbà náà gan-an inú wa máa ń dùn ìgbà náà ó dùn ju àsìkò yìí lọ
àwa ọmọdé ìgbà náà wọ́n kọ́ wa ká máa bọ̀wọ̀ fún àwọn àgbààgbà tó jẹ́ aṣáájú wa. Wọ́n kọ́ wa ká má ṣe mọ ẹpín. Tí wọ́n bá ní ta ló wà ńbẹ̀ yẹn, àwa bíi mẹ́ta lè dìde lẹ́ẹ̀kan náà. Yàtọ̀ sí ìsìn tó yẹ pé tí wọ́n bá ní ta ló wà ńbẹ̀ yẹn, ẹni tó wà ńbẹ̀ àṣẹ máa retí kan dárúkọ òun ni. Kò rí bẹ́ẹ̀ nígbà náà rárá. Àpọ́nlé yìí pọ̀. Pàápàá àwọn ìyàwó ọ̀gá wa, a máa ń pọ́n wọn lé, a máa ń bá wọn gbọ́mọ, a máa ń bá wọn fọṣọ, a máa ń bá wọn tọ́jú ọmọ, tọ́jú oúnjẹ. Kò rí bẹ́ẹ̀ mọ́ sìn rárá. Eré tí mo ṣe tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ mí ni eré oko. Oko ìbànújẹ́ kò ní wọlé ẹnìkankan wa. Àwọn ọ̀gá Bello, Alúwẹ̀ẹ́ àti Ìyá Àwẹ̀ró ni wọ́n kọ ìtàn yẹn ní ọdún náà tí wọ́n fi ní kí n wá ṣe tí mo dẹ̀ ṣe. Èmi ni mo kópa tó pọ̀ jù nínú eré yẹn. Ibẹ̀ làwọn èèyàn ti mọ̀ mí tí wọ́n ti máa ń pariwo Iyabo Oko, Iyabo Oko, Iyabo Oko. Kudirat Odukanmi, Iyabo Oko. Gbogbo wa náà la kúkú mọ ìyá yìí dáadáa. Gbajúgbajà òṣèré obìnrin, akíkanjú òṣèré orí ìtàgé àti sinimá fíìmù àgbéléwò làwọn ṣe. Àyànfẹ́ òṣèré wa fún tọjọ́ tòní náà nù ni. A lérò pé gbogbo wa náà la rí nǹkan kan àbí méjì dìmú nínú abala yìí tí àyànfẹ́ òṣèré wa fún tọjọ́ tòní. A sì tún ti ní àǹfààní láti tún rí ìyá náà nù ni, àbí bẹ́ẹ̀ kọ́? A ti mọ̀ wò wọ́n nù sinimá ni, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí a ti rí díẹ̀ nù. Báwo ni òṣèré ti rí gan lójú ayé? Àwọn gbìyànjú tẹ́ tán bá wà lérí fíìmù báyìí, àwọn máa ṣe oríṣiríṣi, wọ́n máa ń fara ṣiṣẹ́ gan tí gbogbo èèyàn ó sì máa gbádùn wọn ni. Bẹ́ẹ̀ni, wàá já lọ wo bí ìyá wà. bẹ́ẹ̀ni, kò sígbà tá à ní padà lọ kakí lọ tán mọ́